lórí ibùjẹ ẹran. Maria níyàmọ́ Jésù Kristi lọ́mọ náà. Sóde ayé olè ọlọ́run Yorùbá òfìlè ẹran ṣe ilé ó jẹ́ ẹran kan kò sàn lọ́dọ̀ àwọn òtòṣì ní Jésù gbé ní ayé. Ìgbà ẹwà rẹ̀ ọ̀gbọ́n ọ̀sìn bọ̀lá òfẹ́ràn ọ̀sìn tẹríba fún yáyá tó tọ́jú rẹ̀. Ó yẹ kí ìfòkọ́ ọmọdé kó ṣẹ́wọ̀n lùgbọ́ràn bẹ́ẹ̀. Torí oúnjẹ àwẹ̀ sẹ́rọ̀ àmàdàgbà bí àwa òkè kankan ṣe àmàsọ kan bí àwa ó sì lè bá wa dárò sọ́nà ìdè tí a lọ. Kí Olúwa kó gbẹ̀nu.